tá a bá ní ìdájọ́ òtítọ́ tá a sì wọnà tá a ṣàtúnṣe kò ní sí security aláàrẹ tẹ gbẹ̀bí fún inú rẹ̀ nínú yóò gba ẹ̀san padà. aláàrẹ tẹ gbẹ̀bí fún inú rẹ̀ nínú yóò gbẹ̀san padà lọ́wọ́ ara rẹ̀. àbí ká máa wo nǹkan kó máa bàjẹ́. àbí ká máa wo nǹkan lọ́kọ́ máa bàjẹ́. ká má dìde àtúnṣe lójú ọjọ́ yóò tayọ ntágbá yóò padà débi tágbára yóò ní ká mọ́. ká má dìde láti ṣàtúnṣe lójú ọjọ́ yóò padà débi tágbára yóò ní ká mọ́. àwọn tó máa yẹn máa ń ṣe ó lè jẹ́ ìlú kọ́ńtì méjì ó lè jẹ́ ìlú méjì ó lè jẹ́ ìrìn èèyàn méjì tí àwọ̀ wà ẹ wá mẹ́nìkan dání má wí kankan o má wí kankan tó lọ lọ́wọ́ má wí kankan o sẹ́ni tí ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ dáadáa wọ́n jọ́ lọ́hùn lérí lẹ́ni. ẹ̀dùn náà lákẹ́kọ̀ọ́ náà dákẹ́. kéṣọ́ lọ́hùn náà èèyàn ní ẹ sọ fún pàṣẹjù ẹ pọ̀ kọ́ńtìrì kan lè jádùn wọn pé àṣejù ẹ pọ̀ àwọn tá à ń mú lórí lọ́rùn yìí náà kí báwọn náà lè já o wọ́n lè jà afẹ́ kí peace ọ wà ní torí tí ọba ń ṣàṣejù tí ń ṣàṣejù tẹ̀sí wọ́n mú àwọn ẹgbẹ́ kan lọ́wọ́ mọ́lẹ̀ pé ṣàṣe sùúrù èèyàn ni wọ́n pẹ̀pẹ̀ tó bá dé nìkan gbára nígbà máa kọ̀ wá ní sọ̀kúlù tí wọn ò kò ní ọ̀sọ́ ìjọba sọ̀kò tán lẹ́sẹ̀sẹ̀ wá sọ pé ẹ̀ka dá sí kìnìyàn máa ní akọ̀yẹ́ kẹ́ ẹ ṣe tó bá wù kí ẹ̀ ń wò. kí lẹ́ ń wò tóbi di bá ní. kí ẹ̀ ń wò tóbi dàbí àbòsí nìyẹn ẹni kẹ́ sọ́dọ̀ lórí rẹ̀ yìí o ó ń kárùkù àánú lórí bá ẹnì kan sọ́dọ̀ lórí rẹ̀ yìí àánú lórí bá ẹni wọn bá ti ń pa ni wọn pa ẹni wọn bá ti ju ní sọmọ ànábì Ọlọ́run lẹ́yìn lẹ́yìn ẹni kẹsẹ̀ no yàrá o ẹn ká lùkù pátá àánú la nígbà lórí lẹ́yìn. àánú la nígbà lórí lẹ́. ọgbọ̀n nǹkan wà yí ní ebi security nítorí nígbà tí ìlú kan bá ń fa nǹkan tí ìlú kan dákẹ́ tẹ́wọ́n ń kàmú àwọn kan táwọn tọ̀hún bá dé tí wọ́n fẹ́ wò pé èèyàn dà wá náà tẹ́ fi ẹ̀ ń fọ̀ bọ́ lọ wá tíìmù níjọ àwọn náà ní tíìmù ìjọ ni wọ́n jáde léyìí ìjọ ti léyìí yóò fèsì eléyìí ogun bẹ̀rẹ̀ ni kódà ó kàjọba gbogbo òsì táwọn yẹn ń ṣẹlẹ̀ dẹ̀ délé ní social media lónìí ẹ̀yin jọba mójútó àìsí bẹ́ẹ̀ níjòkó àlàáfíà kíjọ kan máa ta kíjọ kan kẹlẹ́sì kan máa ta sẹ́nìkan kẹ́nì kan máa ta sẹ́nìkan ẹni tí ń dákẹ́ tó bá bẹ̀rẹ̀ òun náà ní àwọn followers ó láwọn fásitì ẹ̀ ọkà mu wọn ni bó bá tú wọn lẹ̀ ẹ̀mí yóò gbé o. من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما وإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. ọ̀kàlà wa náà yìí nìsín tọmọ Iran ọ bẹ̀rẹ̀ wẹrẹ nìyà ló débi tábàrà ọ̀káhùn programu islam ẹjọ́ yìí náà láti máa rò ní sẹ́tàǹsì àfẹjọ́ àwọn ọ̀tẹ́sì sì ń bá iṣẹ́ lọ undergrad lábẹ́lẹ̀ wọ́n bá ṣẹ́ lọ ẹjọ́ náà làwọn ń rò àwọn nǹkan wọ̀nyí ní bí kọ́mọ̀sì security nílùú ebi abí ẹ̀sẹ̀ bí àbòsí máa ń bí kọ́mọ̀sì ìdájọ́ òdodo ìtayọ àlá máa ń bí kí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́run lórí ilẹ̀ láyé tí freedom wà àti kó ń bí àná. àti kó ń bí tàná. ayé ti kó ń bí àná. ayé ti kó ń bí àná. ó ti kó ń bẹ́ẹ̀. ó ti kó ń bẹ́ẹ̀. ọ̀bá máa kọ́ lọ́ máa. ìtọ́hún kúlì sí akínní àkọ́hù mímọ́ yóò rí sọlẹ̀ àmúná. ọ nínú tí máa mú security tá a bá fẹ́ kí security ọ wà ní ká fẹ́ lẹ́tọ̀ ẹ̀ ẹ fẹ́ lẹ́tọ̀ lọ́tẹ̀ rẹ̀ òun kálukú fẹ́ lẹ́tọ̀ lọ́tẹ̀ rẹ̀ ẹ fún kálukú sáyé rẹ̀ lọ́nà tó dáa kádàfí ò lè jọba. يقول العلماء إن تقديم الصدقات للمحتاجين. tó bá ti fẹ́ lẹ́tọ̀ rẹ̀ inú ká fẹ́ lẹ́tọ̀ ló bí sàrà àwọn kan ìwọ ń gbà gbígbà náà sáà ní tiẹ̀ ọ̀sán kó àwọn kan ò sì ní wọ́n bínú rẹ̀ aṣọ yìí síwájú wọ́n bínú rẹ̀ àfi kó pín tó bá fẹ́ wọ́n bínú rẹ̀ ó pín ni. tó bá fẹ́ kí wọ́n bínú rẹ̀ ó pín ni tó ń gbàjọ ni. ó pín ni. ó pín ni. ẹ̀tọ́ yẹn pàtàkì táyà bá ti fẹ́ lẹ́tọ̀ kò ní sí security lọ́jà Kùránì ó sọ yìí pé. إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير. a ti sọ̀rọ̀ sàrà síwájú lánàá
tó jágbé gbogbo sàrà àtẹ́dàbà sí láyé òun ló ní ládàá rẹ̀. تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم. sàrà tó ṣe tọ́ ànọ́ọ̀sì ẹ̀ èyí tó ṣe tọ́ ànọ́ọ̀sì rẹ̀ èyí tó ṣe ń kọ̀kọ̀ èyí tó ṣe ń gbàgbà ọlọ́ni wọn náà ló ní. وتؤتوها الفقراء. àlùfọ̀kàrà yẹn la fẹ́ lò àlùfọ̀kàrà kọ́ wá fáwọn tí ò ní ẹ pín ẹ bá ti pín ìtàn fún wọn wàá lọ tán lẹ. فهو خير لكم. ọlọ́run ní èyí wọn ní fi lóore ayélu làkún ẹnjẹ́ àti pé kẹ́ ẹ tọ́jú àwọn èèyàn wọn ẹ fi káàmù wọn ni wàhálà ò ní sí. nínú ẹ̀ bẹ́ẹ̀ làwọn afáàfin wa pé tí a bá ń wo wàhálà níran tí ó bá sí security àwọ̀ níbí tí security ó bá sí gbogbo ọ̀nà tá a kà kalẹ̀ yìí ìyẹn pọ̀ kò sí ìdájọ́ òtítọ́ àbòsí ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ pọ̀ àtẹ́lẹ̀tọ́lẹ́tẹ́ ó ní ó di ìdìṣògùn. يقول العلماء إن هذا الدين دين السلام وليس دين الحرب. ogun yìí wá ní àwọn èèyàn gbàgbọ́ yé kíní òun jẹ́ kí wọ́n máa bú àwọn lárúbáwá bí wọn ò mọ ju jàgídíjàgan lọ. pọ́pọ́sì ọlọ́run lórí ogun kò ní àfidàlú nítọ́lọ́run bá débi ogun. إنما الإسلام يباشر الحرب من أجل الدفاع عن النفس. méjì náà ni ó gbé ogun wá láti fi dìfẹ́ǹdì ẹ̀mí bí mo ti sọ lẹ́ẹ̀kan yín pé inú tá a ṣe security fún nafsu wà bẹ́ẹ̀ inú tá a wà security fún iridu wà bẹ́ẹ̀ ẹ̀mí wa yìí a gbọ́dọ̀ gbà kí nǹkan kún ṣe bá a ti gbọ́dọ̀ gbà kí nǹkan kún ṣẹ̀mí aláà gbọ́dọ̀ gbà kí nǹkan kún ṣe jọmọlúàbí wa nítorí wọ̀ òun ni pé ńgbà wọn fẹ́ ti ń pa àwọn mùsùlùmí jù àwọn sì káwọ́ gbéra ọlọ́dẹ ní ẹ dìfẹ́ǹdì ara yìí ìdìfẹ́ǹdì ni pé ẹ dájú kọ wọn kìí ṣe pé wọ́n lọ kàn kó gbùjà wọ́n ń gbá wọn lójú ni òun bó sọ síwájú wọ́n sàn gbá wọn lójú ni ẹni ẹ̀ máa rọjú ó tún gbá wọn lójú oúnjẹ mọ́ sórí bọ́ bá kìkì bọ́. ọ̀pọ̀ lójú tán àbí. tómi ti ń bẹ lójú ọ̀wá jò tí ọ̀wá da fọ́jú ọlọ́run ní ìgbọ́n máa gbá yín lójú oúnjẹ ọ̀yà ẹ̀yin náà gbá tẹ́yìn padà kẹ́ ẹ dìfẹ́ǹdì ara yín èèyàn máa ń dìfẹ́ǹdì ara yẹn ni dìfẹ́ǹdì ẹ̀mí rẹ bẹ́ẹ̀ ni tí yẹn bá ń fa sọ ìjẹ́ èèyàn rẹ ya tí ó sì bìkítà tí ó sì padà yìí yálà nùdú ni ẹ ti ṣe táwọn kò dìde nùdú pé tó ń ṣe ilé lídì sí wọ́ọ̀ stop ẹ̀ kò á sọ́nà ká ìkan tí ó pa kíyèsí ó ní jọ́tẹ̀ nìyẹn bá ní ta léètì wọn ni ẹ̀ bá ṣe sùúrù irú eléyìí kílẹ̀ ń bọ̀ kílẹ̀ ń wò tẹ́lẹ̀ irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ sáà mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ogun tó ṣẹlẹ̀ kéde báyìí yẹn ṣe ń lérò rẹ̀ wípé mùsùlùmí kan fẹ́ràn jàgídíjàgan rárá o. Usina tó bọ́ أذن للذين يقاتلون بأنهم ظلموا. وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا وينصرن الله من ينصره إن الله قوي عزيز. tó o bá wo mẹ́tàwá àyà yẹn ó ní Usina. pé wọ́n ti fara dà nǹkan bọ̀ wọ́n ti fara dà wọ́n ti fara ni wọ́n ti wọ̀ retaliate. أذن للذين يقاتلون بأنهم ظلموا. Usina ni للذين يقاتلون àlàdínà ìkọ́ta ní Qataluna. àwọn tí wọ́n pa yín tí wọ́n yé pa yín tí wọ́n ò sì dáwọ́ pípa yìí بأنهم ظلموا. ẹni àbòsí ni wọ́n Usina àti ọ̀dáfẹ́ yìí náà ẹ fèsì wọn. وإن الله على نصرهم لقدير. ẹ má jẹ́ rọ́ọ̀bà yín tó wọ́n jáyàntì iná ńlá ẹgbẹ́ mi ọ̀dọ́ wà lánàtìrì ilé ní kí n ràn yín ṣe lórí wọn lákọ̀ọ́dí ìrùmọ̀ lágbára yín ràn yín ṣe lérí wọn. الذين أخرجوا من ديارهم بغير حق. ọba ni àwọn tó ẹgbẹ́ wọn yọ yín jáde lé بغير حق. wọ́n ń kó gùjà yín nù lé yín bìgẹ́rì ákí ẹ̀ lẹ́sẹ̀tẹsẹ̀ wọn ẹ̀ lẹ́tọ̀ sí wàhálà tí wọ́n ń kó báyìí. إلا أن يقولوا ربنا الله. nígbà wí náà ní pé rọ́bù nàlọ́ ọlọ́run ọba lọ́ba wọn ò sáà fẹ́ gbọ́ nǹkan mímọ́ náà ni. àwọn ń pariwo òòṣà àwọn ń pariwo ọlọ́run ìwọ́n tún máa gbọ́ ọlọ́run ká wá. لا يقولوا wọ́n ti ربنا ní الله. wàhálà ní gbogbo ayé o ubùrì àzà ni ọ̀gá ni o pé bí àwa wà ní ìwọ̀ nǹkan tó náà tó ń dún bẹ̀ wọ́n ṣé èèyàn lọ́wọ́ dára kẹ́ni àbọ́lọ́hún sẹ́yìn ló fẹ́ dálákẹ́ ni àbọ́lọ́hún. kò ní rẹ ọlọ́hun ń ṣiṣẹ́ tiẹ̀ lọ́nìí kò ní rí ọlọ́hún kò ní rẹ̀ ẹ́ yìí ṣiṣẹ́ tiẹ̀ lọ́ní. báyìí kò ní rí ọlọ́hun kò ní rí ọlọ́hún. yín tó ti ń palẹ̀ mọ́ mi tí ó sì lọ́la ní. kọ́dà yìí títí ń palẹ̀ mọ́ mi tí ó ṣe lọ́la báyìí kò ní rẹ̀ ẹ́. kò ní rẹ́
tọ́lá wọn wá ń ẹ̀rọ kankan kọ́ yẹ pé tí wọ́n fẹ́ dúró fún ni pé àfi tí mo bá destroy ẹ̀ àfi tí ọmọ wa tàtàmátàmá ìwé ẹnu ọ̀rọ̀ tíjọ́ tó jábọ̀ fọlọ́. ọ̀rẹ́ tíjọ́ tó jábọ̀ fọlọ́hún àtàmáfàmà lọ́mọ àwí káàkiri. tí o evidence. tí o sẹ́fídẹ́ǹsì. gbẹjẹ rẹ akí kò sí ọlọ́run náà kàn kógun jà wọn náà. lẹ́yìn kúlù rọ̀bùnà láyé. ọlọ́run tí wọ́n kàn wí rọ́bùnà bá wọn lọ́lọ́run ló bá wa tí wọ́n wí gbólóhùn náà nù. wàlọ́lá dàfúlọ́ iná sàbàdàn bíbàdé lọ́wọ́ tí mo ti sọ wá mi o. ọlọ́run ní tí ẹ máa wòran ni làwùlá tí ẹ bá ṣe pé ọlọ́run wá dá sí i. dàfúlọ́ iná sàbàdàn bíbàdé. wọ́n ní káwọn apá kan fèsì wọn bí wọ́n bá fèsì yẹn fèsì wọn. ìjọba wọn ràn yín sí lórí àwọn alábòsí ni. ọlọ́run ní tí ẹ bá gbọ́n bá ṣe bẹ́ẹ̀. lọ́wọ́ tí mo ti sọ wá mi o àbí ẹ̀hún àṣọlá wá. ọlọ́run wá fẹ́ kílẹ̀ rẹ̀ pé gbogbo èmi mo ní gbogbo àyè ìjọsìn rẹ̀ lórílẹ̀. sọ wá mi o. unity nìyẹn ọlọ́run fẹ́ ṣe unity kọjá bí báwa ṣe ń pè yìí tá a sọ̀rọ̀ ẹ̀sìn di wàhálà láàrin ara wa ọlọ́run tó lẹ́sìn kò sọ ẹ̀sìn di wàhálà. ìtọ́nà kọ́kọ́ dákọ̀ níbí kì í ṣe mọ́sálásí lọ́kọ́ dákọ̀ ọlọ́run tẹ̀ báyìí pé mo fà àwọn èèyàn fèsì ara wọn. lọ́wọ́ tí mo ti sọ wá mi o àbí ẹ̀hún wá bí ẹ̀hún. àyè ìjọsìn kan ni àwọn afadá wọn ní wà bí àwọn àyè ìjọsìn kan ni àwọn kìrìsìtẹ́ǹsì wọn ní. wọ́n sọ̀rọ̀ wá tún. àyè ìjọsìn wọn ni tó bá dé ayé wọn tí wọ́n ti ń ṣẹ̀sìn wọ́n wàá mú yẹ̀pẹ̀ funfun wọ́n kọ́ ní kaba yẹn wọ́n da yẹ̀pẹ̀ lẹ́ ńbẹ́ wọ́n kúnlẹ̀ ńbẹ́ àyè tí wọ́n ti ń gbàdúrà tí wọ́n máa ṣe àtikárù tiwọn ọ̀nà tí wọ́n gbà pọ̀ lọ́wọ́ bá wọn láàárọ̀ àwọn kátólíìkì a máa ṣe bẹ́ẹ̀ àwọn àmì náà láyé tí wọ́n ti sí lọ́hùn gbogbo àyè ìjọsìn wọn lọ́hùn kọ́kọ́ káàdì tí wọ́n ti ń dáko èmi ọlọ́run ọba. wà á máa sá jíjù lùsìkàrù fi hàn sí mọ̀ láyé kẹsìn ọ́. ọlọ́run bá ìjọsìn tí wọ́n tán tó bá ìjọsìn wọn wá tán sàwámíà ọlọ́run dákọ̀ rẹ̀. wà bí àwọn ọlọ́run dákọ̀ rẹ̀ wọ́n sọ̀rọ̀ wá tán. ọwọ́ àtẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ wà á máa sá jíjù lùsìkàrù fi hàn sí mọ̀ láyé kẹsìn ọ́. ọlọ́run mọ́sálásí mi masájídù àwọn mọ́sálásí tó wà lórí ilẹ̀. Yusikaru fi asimullahi kasira. Yusikaru fi asimullahi kasira. Ìmọ̀ mọ́sá tó wà lélẹ̀ tọ́jà bí wọ́n ti ń dárúkọ ìbí ọlọ́run bá ń bẹ̀ pípọ̀ ọlọ́run ṣe déédéé. Ọmọ pé gbogbo ohun tá a pè é lè jọ́sìn àwọn ẹlẹ́sìn kejì yìí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni. Àmọ́ tí mọ́sálásí àṣùbọ̀ wà ń bẹ̀, àyílọ̀ wà ń bẹ̀, alásàrẹ̀ wà ń bẹ̀, mákìlì wà ń bẹ̀, ìṣáyọ̀ wà ń bẹ̀. Bí wọ́n bá ṣe yíwù tán, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pàdé ní ọjọ́ bá ń tọ̀ wọ́n ṣe ń pàdé lọ́hùn pé ẹ̀yin mọ́sálásí wọ́n ti máa ń dárúkọ ìbí ọlọ́run bá ń bẹ̀ pípọ̀. Yusikaru fi asimullahi kasira. Kẹ̀mí ọlọ́run bá ń bẹ̀ pípọ̀. Wala yansuranallahu man yansuruhu inna ala qawiyyun aziz. La yansuranallahu man yansuruhu. Ẹni rẹ̀ mi ọlọ́run ọba lè mi ọ̀ràn lọ́wọ́. Inna Allaha ala qawiyyun aziz. Mo lágbára lérí bẹ́ẹ̀ àṣìṣe ọbọ̀ wọn ni mí àyà tó wá tẹ̀lé. Allazina makkannahum fil ardi aqamu salata. Àṣìṣe ọba security kò sírun. àti tí o bá ti security kò sírun. àti kò sírun. ẹ̀sìn kò ní dúró. ẹ̀sìn gan kò ní dúró. Allazina makkannahum fil ardi aqamu salata. ọlọ́run nígbà tí gbogbo owó yìí tán insecurity ti tán mo wá fún wọn lọ́kàn balẹ̀ lórí rẹ̀ ọlọ́run nígbà mo fọkàn wọn balẹ̀ tí mo fẹsẹ̀ wọn lélẹ̀ lórí. Aqamu salata. wọ́n ṣẹ̀ṣẹ̀ wá nínú gbẹdó. Wa atawu zakata. wọ́n ṣẹ̀ṣẹ̀ wá yọ sàká. Wa amaru bil wọ́n pa ma'ruf. òyìn láti ẹ pé kí wọ́n máa ṣe Wa dáadáa. nahaw 'anil munkari. wọ́n kọ̀ fún wa pé kí wọ́n má sáà ìdá. Walillahi 'aqibatul umur. onígbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run ni mo ní. ìgbẹ̀yìn ọ̀rọ̀ èmi ọlọ́run mo ní. ẹ̀mí ń jáde pé ogun tí ọba security ogun ní máa ń lídìí sí. jẹ́ pé tí o bá ti security ogun ní máa ń lìdì sí. Nusratul mustad'afina. Qala ta'ala wa ma lakum la tuqatiluna fi sabilillah. Al-mustad'afin àwọn ọ̀lẹ àwọn tá a bá rí i pé ọ̀lẹ ni wọ́n wọ̀ lágbára inú tó ń mú security wá ni pé ká ràn wọ́n lọ́wọ́. àwọn tábà rí pé wọn lágbára ẹni tó mú security wá ni pé ká ràn wọ́n lọ́wọ́. ó lè jẹ́ tá ìlera ó lè jẹ́ tá ìlera. tí ó jẹ́ tá ìsàn tí ó jẹ́ tá ìsàn. ó lè má jẹ́ tá ìsàn ó lè má jẹ́ tá ìsàn. ó lè jẹ́ tá ìṣiṣẹ́ àìrówó ṣe àìní kankan ṣe lóòótọ́ ìjọba ń ṣe empowerment o. lóòótọ́ ìjọba ń ṣe empowerment. amẹ́tún fi kún náà ni Amẹ́tún fi torí kún inú náà tí ni. Islam sọ fún wa nìyí pé Malakum. àbíta bára àwọn èèyàn tí wọ́n ń kógun jámì kan ká assist wọn. Nusratul mustad'afin. Wa ma lakum la tuqatiluna fi sabilillahi wal mustad'afina min ar-rijali wan nisaa. والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها àwọn tó bá jọ̀dẹ̀ nínú wọn. Ma lakum la tuqatiluna fi sabilillahi.
lóde tẹ̀ ní jagun sójú ọ̀nà ọlọ́run ọba. والمستضعفين من àwọn الرجال ọ̀lẹ tí wọ́n ń bẹ lórí àwọn ọlọ́run náà àwọn ọkùnrin. والنساء والولدان الذين يقولون ربنا ọ̀rọ̀ àbáyọ tí wọ́n ń wí ni pé wọ́n ọlọ́run ọba wa. أخرجنا من هذه القرية الظالم أهلها mú wa jáde nínú ìlú alábòsí ìlú tí ò sí security kí ọlọ́run mú wa jáde. واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. a ràn wọ́n lọ́wọ́ bá a bá ti rí bẹ́ẹ̀ àwọn ọ̀lẹ yìí ká dìde sí i bá a bá ríbi tí wọ́n bá wà láyé ká dìde sí àyídákẹ́ nítorí kò sí tí ibi ogun ọ̀rọ̀ ní ibi ogun. torí kò sí tí ń bí ogun ọ̀rọ̀ ní bí ogun. ara tata ọmọ níwà ní ìdáná rí. يكون الأدرام إذا لم يتبع قلع قومه يكون وقودها جسس وهام يكون وقودها جسس وهام. وإن النار بالهدين تزكى وإن الأربع أولها الكلام وإن الأربع أولها الكلام. àbá ní kí ní bí ogun láyé gbogbo òlú tó kún wà láyé tí wọ́n ṣẹ́tù ọ̀rọ̀ níbi. إن النار بالهدين تزكى ترى ما في النار fàhásà. أيكون لها ضرام. ogun náà tó fẹ́ẹ́rù bójú ni. أراد الرماد وميد نار wọ́n ní ọ̀fẹ́ ìyá tọ́jà pé. أيكون له ضرام. sẹ́ni àṣà أيكون لها ضرام. sẹ́ni ogun náà ni ọwọ́ àfẹ́rù bójú ẹ̀ wá ń fẹ́rù ni. tẹ́ ẹ bá dìde sí yọ padà di iná lẹ́wù tí ọmọ jù tí ọmọ kò. ìsàlámù yóò ti fi há. fi há ẹ̀yin tẹ́lẹ̀ nílà káyì láyé. ukọ̀lá àwòkọ́ mi. gbogbo ayé ṣe ń dàrú yìí ẹ̀yin tẹ́ nílà káyì nílùú gbogbo òlú ṣe ń dàrú yìí ẹ̀yin tẹ́ nílà káyì nínú ìjọ kọ̀ọ̀kan bí ṣe ń dàrú lónìí ìsàlámù ti fi há. ukọ̀lá àwòkọ́ mi. yóò sàṣọ àmọ́. يكون وقودها جسس وهام. níta àmọ́ tí wọ́n fi kóná láyé igi ni o. níta àmọ́tá fi ń kọ́ná láyé igi ni. tí ọba ti lágbára tán. tí o bá ti lágbára tán. ọba lágbára tán ó ní yóò dédé wò pé igi ò Jùsà nẹ́ra sọ mọ́ wàhámù. ìgbà àwọn èèyàn lókùn tí wọ́n máa fi kóná rẹ̀ ibi ń sọ̀rọ̀ tí wàhálà yẹn bá dé tá agbára yóò ní ká mọ́. fa iná náírà fílíwù ẹni tún sí ká. adájọ́ láyé lẹ́wù méjì náà ni a mú òkú kan níjọ wọn fòkó sáná òkúta kan wọ́n sáná pa yọ sáná àbí kẹmú sáná kẹmú òkè jọra yóò dínà ó ní àmọ́. fa iná lè àríbá awọ́lù àkàlámù. وإن الأربع أولها كلام. ìta ń pẹ́ lógún ni. àwọn ẹ̀ka àkàlámù. ọ̀rọ̀ ní sídìí ogun o. ọ̀rọ̀ ní sídìí ogun. bọ́lá bá pọ̀ jù tí ọ̀dáwọ́ á wá di ogun ńláńlá tágbára òní ká mọ́. bọ́rọ̀ bá pọ̀ jù tí ọ̀dọ́ yóò àdógún ńláńlá tágbára òní ká mọ́. fàkórí tómìnà tààjú bìlẹ̀ ìtàṣírí àìkọ̀sùn ni ó máa yàtọ̀ àwọn ìyàwó. àìkọ̀sùn ni ó máa yàtọ̀ àwọn ìyàwó. mínà tààjú bìlẹ̀ ìtàṣírí. ó ní mo sọ bẹ́ẹ̀ nu tí sèyàn tó ṣe mí léèmọ̀ láyé tí sèyàn léèmọ̀ tó wá sí. lẹ́tàṣírí. ọmọ sí mi o ọlọmọ sí o. àìkọ̀sùn ni ó máa yàtọ̀ àwọn ìyàwó. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n àìkọ́sùn àìkọ̀sùn ni àtọ̀ àwọn ìyàwó. amúnìyàmú abẹ́ sùn sẹ́sùn ní abábòsí náà ni ọ̀jẹ̀ gbádùn tó yìí. àbábòsí náà ni ò jẹ́ gbádùn tó yìí. sẹ́gbọ́n ti wí abẹ́ gbọ́. ọlọ́rọ̀ ní ọ̀rọ̀ ní dogun. nígbà láàrin bàá wà lọ́la. kò sí tọ́lọ̀ ò lè rẹ́yìn. kò sì sí tọ́lọ́run ọgbọ̀n lè rẹ́yìn rẹ̀. nǹkan kan ọ̀gá kọjá kọ́ lọ́wọ́ rẹ́yìn kan náà o àfi tó bá wà lórí òótọ́ ní tí ò sí lórí òótọ́ ọlọ́wọ́ rẹ́yìn ẹ̀. ní tí ò sí lórí òótọ́ ọlọ́run bó rẹ́yìn rẹ̀. gbogbo tí ọba lídìí sógun ìjọba ẹ dákun. gbogbo tí ó bá lídìí sógun ìjọba ẹ dákun. gbogbo tí ọba lídìí sógun ìjọ kọ̀ọ̀kan létò kọ̀ọ̀kan ẹ dákun ẹ ọ̀rọ̀ ẹ paná ọ̀rọ̀ burúkú látàkì máa lé sàlákàbí yílìm. iná sámúà wàlùfọ́ádà kúlù ọ̀la ìkàkà.